A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ẹ̀ka kan ẹgbẹ́ òṣèlú Labour tí Julius Abure ń darí ti fún Peter Obi ní gbèdéke wákàtí 48 kí ó fi ẹgbẹ́ òṣèlú Labour sílẹ̀ lẹ́yìn tí ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ ìdàpọ̀ Coalition. Èyí jẹ jáde nínú àtẹ̀jáde tí akọ̀wé ẹ̀ka ẹgbẹ́ yìí Obiora Ifo buwọ́lù lónìí ní ìlú Àbújá. Ifo ṣàlàyé wípé ẹgbẹ́ Labour lábẹ́ ìṣàkóso Abure ṣe lòdì sí dídarapọ̀ mọ́ Coalition, bí ó ti ṣe àpèjúwe àwọn ọmọ ẹgbẹ́ Coalition ní àwọn tí wọ́n ń wá agbára powermonger tí ìfẹ́ tara wọn jẹ lógún ju ti ará ìlú lọ. Ẹgbẹ́ ṣe ìkìlọ̀ fún ọmọ Nàìjíríà wípé ẹnu lásán ni wọ́n ń dán, wípé àtúnṣe Nàìjíríà ṣeé ṣe pẹ̀lú ìkórajọ àwọn àgbàlagbà tí wọ́n ti darí tẹ́lẹ̀, tí agbára jẹ lógún, tí ìbínú wà ní ara wọn. Ẹ jẹ́ n kà bí wọ́n ti kọ ọ́ ní èdè Gẹ̀ẹ́sì. The party warned Nigerians that the often-touted new Nigeria is possible, is a ruse, and cannot be achieved with the assemblage of old, recycled, desperate and frustrated politicians in the coalition. Ifo ní ẹgbẹ́ yìí mọ̀ wípé gbogbo àwọn tí wọn kò darí orílẹ̀-èdè dáadáa láti ọdúnmọ́dún ni wọ́n kórajọ sínú coalition, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn wọ̀nyí kò lè bí Nàìjíríà tuntun. Ó ní àwọn rí gbogbo ìgbésẹ̀ Obi bí ó ti ń lọ́bì lọ́kòkò kí àwọn ọmọ ẹgbẹ́ wọn náà darapọ̀ pẹ̀lú ẹgbẹ́ rẹ̀ tuntun, ṣùgbọ́n tí ọ̀pọ̀ nínú wọn kọ̀ láti tẹ̀lé e. Gbogbo ìgbà ni àwọn tẹnumọ́ wípé ẹgbẹ́ Labour kò sí fún ìdàpọ̀. Fún ìdí èyí, ẹni bá darapọ̀ mọ́ wọn kò lè jẹ́ ọ̀ṣàkà-ṣòkò, ẹsẹ̀ kan níbí ẹsẹ̀ kan lọ́hùn fún ẹgbẹ́ wọn. Láwọn tí ó ṣe wípé lówùúrọ̀ wọ́n á pe ara wọn ní ọmọ ẹgbẹ́ Labour, tí ó bá máa fi di àṣálẹ́ wọ́n á pe ara wọn ní ẹgbẹ́ mìíràn. Nípasẹ̀ ẹgbẹ́ Labour ni Nàìjíríà tuntun fi lè wáyé. Fún ìdí èyí ni Ifo fi ń rọ àwọn ọmọ ẹgbẹ́ wọn kí wọ́n ṣe òtítọ́, kí wọ́n sì mú ẹgbẹ́ dúró ṣinṣin fún ìdìbò ọjọ́ iwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kọmíṣánná fún ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Dọ̀tun Oyèládé ti ní àyípadà orúkọ iléèwé gbogbonìṣe The Polytechnic Ìbàdàn tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe láti fi bu ọlá fún gómìnà àná Victor Olúnlọ́yọ̀ ṣì dúró digbí. Oyèládé sọ ọ̀rọ̀ yìí lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels lówùúrọ̀ àná Ọjọ́rú láàrin ìfẹ̀hónúhàn àwọn akẹ́kọ̀ọ́ gbogbonìṣe tako ìpinnu ìjọba ìpínlẹ̀. Ó ní kí wọ́n má gbàgbé wípé arákùnrin yìí ni Gíwá àkọ́kọ́ rẹ́ktọ̀ fún iléèwé yìí nígbà tí ó wà ní ẹni ọdún márùndínlógójì 35 ní ọdún 1970. Fún ìdí èyí, àwọn ní ìgbàgbọ́ wípé òye rẹ̀ kò yé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn, nítorí àwọn kò ní yí ìpinnu wọn padà lórí olú ọmọ tí ó lẹ́tọ̀ọ́ sí ayẹyẹ. Kọmíṣánná ní bí ó tilẹ̀ jẹ́ wípé ìjọba bu ọ̀wọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́, ìpinnu wọn ò lè yí padà. Oyèládé fìdí ẹ̀ múlẹ̀ wípé òye akitiyan gómìnà àná fún ìdàgbàsókè ìpínlẹ̀ kò yé àwọn akẹ́kọ̀ọ́ yìí tó. Ọjọ́ 26 oṣù kẹfà ọdún 2025 ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ṣe àyípadà orúkọ iléèwé gbogbonìṣe sí Ọmọlólú Olúnlọ́yọ̀ Polytechnic kí orúkọ yìí má bàa parun. Olúnlọ́yọ̀ tí ó di olóògbé ní ọjọ́ kẹfà oṣù kẹrin ọdún 2025 ní Gíwá àkọ́kọ́ iléèwé gbogbonìṣe. Bákan náà ni ó tún sìn gẹ́gẹ́ bí gómìnà láàrin oṣù kẹwàá sí oṣù kejìlá ọdún 1983. Níbi ètò ìsìnkú Olúnlọ́yọ̀ tí ó wáyé ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Stadium, Ojúnà Liberty, Ìbàdàn, ni Mákindé ti kéde àyípadà orúkọ iléèwé sí ti Olúnlọ́yọ̀. Ṣùgbọ́n ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí ni àwọn akẹ́kọ̀ọ́ ṣe ìfẹ̀hónúhàn ní olú iléeṣẹ́ ìjọba lórí àyípadà orúkọ sí ti Olúnlọ́yọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà lórí ẹ̀rọ ayélujára Channels. Ọ̀kan lára àwọn ìlú àdáyébá nítòsí Ògbómọ̀ṣọ́, ìlú Ìrẹsà-Adó ti kọ ìpàdé town hall tí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Ọba Ghandi Ọláoyè pè. Nínú àtẹ̀jáde láti ọwọ́ ọmọọba ìlú Adéyanjú Adébáyọ̀ ni wọ́n ti ṣe àfihàn wípé ọba pe ìpàdé sí town hall ní òní Ọjọ́bọ̀ ọjọ́ 3 oṣù keje láì
fi tó ọba tàbí aráàlú ìrẹsàádú létí. Èyí ló mú wọn kọ ìgbésẹ̀ yìí bí wọ́n ti ní aláyélúwà ìlú Ògbómọ̀ṣọ́ ń kọjá àyè rẹ̀. Wọ́n tọ́ka sí wípé ìrẹsàádú jẹ́ ìlú àdáyébá ancient town tí ọba ibẹ̀ ń dádé idẹ láti ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún sẹ́yìn. Ìlú yìí kò sì sí lábẹ́ ìṣàkóso Ṣọ̀ún. Fún ìdí èyí, ọba Ọláoyè kò ní agbára láti pe irúfẹ́ ìpàdé bẹ́ẹ̀. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé ìyàlẹ́nu ńlá ni ó jẹ́ fún ìlú bí wọ́n ṣe gbọ́ ìròyìn nípa ìwé pélébé flyer tí wọ́n fi sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ WhatsApp láti kéde wíwá ọba Ọláoyè fún ìpàdé lórí ìgbésẹ̀ àfojúsùn rẹ̀ fún ìdàgbàsókè ilẹ̀ Ògbómọ̀ṣọ́ fún ọdún 25 ní ìlú Ìrẹsàádú tí í ṣe olú ìlú fún ìjọba ìbílẹ̀ Sùúrùlérè, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìpẹ̀tọ́ ọlọ́pàá kan Afọlábí Adéọlá ni a gbọ́ wípé ó di olóògbé lẹ́yìn tí ọkọ̀ àjàgbé kọlù ú ní checkpoint tí ó wà ní ojúnà Abẹ́òkúta sí Ṣàgámù, ìpínlẹ̀ Ògùn. Lánàá ni ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ Àìkú láàrin aago 12:30 ọ̀sán nítòsí Judiciary Complex checkpoint ní Abẹ́òkúta. Ọkọ̀ àjàgbé tí ó kó àpò símẹ́ǹtì 900 ni ó ń bá eré bọ̀ kí ó tó lọ kọlu ọlọ́pàá. A gbọ́ wípé ó kọlu ọkọ̀ àjàgbé mìíràn tí ó ti dúró ní checkpoint láti tẹ̀lé àṣẹ ọlọ́pàá. Wọ́n gbé Ìpẹ̀tọ́ Adéọlá lọ ilé ìwòsàn ní ìpínlẹ̀ Èkó. Ọjọ́ kejì ọjọ́ Ajé ni ó jáde láyé ní kété tí ó parí àyẹ̀wò x-ray. Gbogbo àwọn afurasí tí wọ́n lọ́wọ́ nínú ìjàmbá yìí ni wọ́n fi ojú wọn ba ilé-ẹjọ́. Nígbà tí akọ̀ròyìn kàn sí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CSP Ọmọlọ́lá Odùtọ́lá, ó ní kí akọ̀ròyìn dúró de àtẹ̀jáde, ṣùgbọ́n títí di àsìkò ìkóròyìn yìí jọ, Odùtọ́lá kò tíì fi àtẹ̀jíṣẹ́ léde. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Aṣíwájú fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool àti Portugal Diogo Jota ti di olóògbé lẹ́ni ọdún 28 lẹ́yìn ìjàmbá ọkọ̀ tí ó wáyé ní Spain. Ìjàmbá ńlá yìí wáyé ní ojúnà A52 ní kìlómítà 65 nítòsí Municipality of Palacios de Santa Bra, agbègbè Zamora ní Jota. Nítòsí Municipality of Palacios de Santa Bra, agbègbè Zamora. Jota, tí wọ́n bí ní ọjọ́ 4 oṣù Kejìlá ọdún 1996, jẹ́ ọ̀kan gbòógì fún Liverpool FC àti Portuguese national team. Ìròyìn ikú rẹ̀ jẹ́ ìyàlẹ́nu ńlá láàrin àwọn agbábọ́ọ̀lù àti lágbàáyé. Iléeṣẹ́ ìròyìn eré ìdárayá Spanish Marca ni ó ṣe ìkéde yìí lónìí Ọjọ́bọ̀ bí wọ́n ti ní lójú ẹsẹ̀ tí ìjàmbá yìí wáyé ní Jota di olóògbé. Ẹlẹ́sìn ayò yìí ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó ní ọjọ́ 28 oṣù tí ó kọjá pẹ̀lú olólùfẹ́ rẹ̀ Ruth Cardoso ní ìṣẹ̀lẹ̀ aburú yìí fi wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.